ẹ kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akìyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lé mọ́ tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀lé mọ́ wò wá ojú tẹ́ẹ̀ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ẹ̀ fi ń gbọ́ wa kò ní di èwo la tó mú wá fótó ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. ẹ wá wo ìdílé mẹ́wàá tó lówó jùlọ káàkiri àgbáyé tí a bá sọ nípa àwọn bàbá olówó lágbàáyé àwọn ìdílé kan wà tí Elédùà kẹ́ onírúurúṣẹ́ ni wọ́n ń ṣe láti ní ogúnlọ́gọ̀ ọ̀rọ̀ tí wọ́n ti ní lónìí lára àwọn nǹkan tí wọ́n ti ṣe tó sọ wọ́n di ọlọ́rọ̀ ní ilé tàbí ilẹ̀ títà aṣọ títà oúnjẹ títà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwọ̀nyí ni àwọn ìdílé tó lówó jùlọ lágbàáyé gẹ́gẹ́ bí àtẹ̀jáde Bloomberg àti Investopedia gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé jáde ìdílé tó wà ní ipò ẹlẹ́ẹ̀kẹwàá òun ni ìdílé Watmar gẹ́gẹ́ bí àtẹ̀jáde Bloomberg àti Investopedia iye owó tí ìdílé yìí ní tó $88 billion ìdílé yìí ló ń ṣe aṣọ Chanel tó gbajúmọ̀ káàkiri àgbáyé láti orílẹ̀-èdè France bàbá wọn Gabriel Coco Chanel ló dá iléeṣẹ́ yìí sílẹ̀ àmọ́ àwọn ọmọ rẹ̀ Alain òun àti Gerard Watmar ló ń tukọ̀ iléeṣẹ́ náà báyìí o ìdílé tó wà ní ipò ẹlẹ́ẹ̀kẹsàn-án ó ní ìdílé Ambani iye owó tí ìdílé yìí ní ó tó $89.2 billion ọmọ orílẹ̀-èdè India ní ìdílé náà tó ní iléeṣẹ́ Reliance Industries tí wọ́n kalẹ̀ sílẹ̀ Aisha Mukesh Ambani tó jẹ́ bàbá alága iléeṣẹ́ náà ló dá iléeṣẹ́ ọ̀hún sílẹ̀ lọ́dún 1957 ìwé ìròyìn Forbes sọ nínú oṣù karùn-ún ọdún 2026 pé àpapọ̀ iye owó ìdílé náà ti tó $99.7 billion owó epo rọ̀bì ni wọ́n sì ń ná ìdílé tó wà ní ipò ẹlẹ́ẹ̀kẹjọ òun ni ìdílé Bettencourt Meyers nǹkan bíi $92.1 billion ní àpapọ̀ iye owó tó wà nínú ìdílé yìí iléeṣẹ́ lọ́rí tó ń ṣe ohun ẹ̀ṣọ́ ojú ní ìdílé náà ti ń pọ̀wó wọlé èyí tí Eugene Schuyler dá sílẹ̀ lọ́dún 1909 Francois Bettencourt Meyers tó jẹ́ ọmọ olùdásílẹ̀ iléeṣẹ́ náà àti obìnrin tó lówó jùlọ lágbàáyé ló ń darí iléeṣẹ́ náà báyìí o ìdílé tó wà ní ipò ẹlẹ́ẹ̀keje ó ní ìdílé Mars ló ní iléeṣẹ́ M&M's tó ń ṣe ohun jíjẹ ṣokoléètì tí àwọn ọmọdé fẹ́ràn Jacqueline Mars àti John Mars tí wọ́n jẹ́ ọmọ ẹni tó dá iléeṣẹ́ náà sílẹ̀ ni wọ́n jọ ń tukọ̀ rẹ̀ lọ́wọ́ yìí o bàbá wọn Frank Mars ló dá iléeṣẹ́ náà sílẹ̀ lọ́pọ̀ ọdún sẹ́yìn ìdílé tó wà ní ipò ẹlẹ́ẹ̀kẹfà ó ní ìdílé Koch àpapọ̀ iye owó tí ìdílé yìí ní ó sì jẹ́ $149.5 billion lónìí yìí ìdí okòwò epo rọ̀bì ní ìdílé Charles Koch tí ń pa owó wọn wọlé kó tó di pé wọ́n yà bàrá láti máa ṣe agbátẹrù àwọn olóṣèlú tó bá fẹ́ du ipò òun àti ẹ̀gbọ́n rẹ̀ David ni wọ́n jọ ń tukọ̀ iléeṣẹ́ náà kí David tó di olóògbé lọ́dún 2019 ìdílé tó wà ní ipò ẹlẹ́ẹ̀karùn-ún ní ìdílé Ames iye owó tí ìdílé Ames ní lọ́wọ́ yìí ó lé ní $184.5 billion àwọn ohun tí iléeṣẹ́ náà ń gbé jáde ní onírúurú aṣọ ìborùn òróró olóòórùn àdídùn tó fi mọ́ gbajúgbajà báàgì Kelly and Birkin lónìí iléeṣẹ́ náà ló ń ṣe bàtà fún gbajúgbajà agbábọ́ọ̀lù alápẹ̀rẹ̀ LeBron James àtàwọn akẹgbẹ́ rẹ̀ Excel Dumas ni adarí iléeṣẹ́ náà báyìí nígbà tí Pierre Alexis Dumas jẹ́ igbákejì rẹ̀ ìdílé tó wà ní ipò ẹlẹ́ẹ̀kẹrin ó ní ìdílé Àtàní iye owó tí ìdílé náà ní lónìí yìí tó $199.5 billion ó ti lé ní nǹkan bíi 200 ọdún tí ìdílé Àtàní ti ń tukọ̀ orílẹ̀-èdè Qatar bọ̀ ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ológun ti ń gbìyànjú láti fi agídí gba ìjọba lọ́wọ́ wọn àmọ́ tí wọ́n lulẹ̀
láàrin ọdún méjìdínlógún péré ni Sheikh Ahmed Bunu Khalifa Al-Thani yí kádàrá Qatar padà sí èyí tó ṣe é mú yan gan láàrin àwọn orílẹ̀-èdè lágbàáyé. Ọdún 1995 ló gbàjọba Qatar lẹ́yìn tó dìtẹ̀ gbàjọba lọ́wọ́ bàbá rẹ̀ láì ta ẹ̀jẹ̀ ẹnikẹ́ni sílẹ̀. Lára àwọn nǹkan tí Qatar fi ń sara rindin ní epo rọ̀bì, ìrìn àjò afẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdílé tó wà ní ipò ẹlẹ́ẹ̀kẹta ó ní ìdílé Al-Saud. Ìdílé Al-Saud yìí àpapọ̀ iye owó tí ìdílé yìí ní ó jẹ́ $213.6 billion. Ìdílé yìí ló tukọ̀ ìjọba Saudi Arabia, bẹ́ẹ̀ ni wọ́n ti wà lórí oyè láti nǹkan bí 100 ọdún sẹ́yìn. Ìbáṣepọ̀ ìdílé náà pẹ̀lú iléeṣẹ́ Saudi Aramco tó jẹ́ ọ̀kan lára àwọn iléeṣẹ́ tó ń pawó wọlé jùlọ lágbàáyé ti jẹ́ kí ọrọ̀ wọn di púpọ̀ sí i. Iye èèyàn tó wà nínú ìdílé yìí ó lé ní 15,000 tí púpọ̀ wọn sì jẹ́ ọlọ́rọ̀ àti oníṣòwò. Ìdílé tó wà ní ipò ẹlẹ́ẹ̀kejì ó ní ìdílé Al-Nahya. Owó tí ìdílé yìí ní tó $335.9 billion. Ìdílé Al-Nahya tí ọ̀pọ̀ túmọ̀ sí House of Nahya ní ìdílé kejì tó lówó jùlọ lágbàáyé. Olórí ìdílé náà ni Sheikh Mohammed Bunu Said Al-Nahya. Òun ló tukọ̀ ìlú Abu Dhabi tó jẹ́ ààrẹ United Arab Emirates. Ọrọ̀ ìdílé náà àti ti United Arab Emirates tó bọ̀ ń gbèrú sí i látàrí owó epo rọ̀bì tí wọ́n ń rí. Sheikh Mohammed bẹ̀rẹ̀ sí ń tukọ̀ Abu Dhabi àti ààrẹ United Arab Emirates lọ́dún 2022. Ṣáájú rẹ̀ ní ìbátan rẹ̀ Sheikh Khalifa tukọ̀ ìlú náà láti ọdún 2004 sọ́dún 2022. Ìdílé tó wà ní ipò àkọ́kọ́ ó ní ìdílé Walton. Ìdílé Walton yìí, owó tó wà nínú ìdílé yìí ó tó $513.6 billion. Ìdílé yìí ló ní ilé ìtajà ìgbàlódé Walmart tí Sam Walton dá sílẹ̀ nílùú Arkansas lọ́dún 1962. Lọ́dún 2025 nìkan ṣoṣo iye owó tí ìdílé náà pa wọlé tó $681 billion. Ẹ̀ka ilé ìtajà tí Walmart ní káàkiri àgbáyé ó tó 10,800. A gbọ́ pé wọ́n gbajúmọ̀ pé owó ọjà wọn kì í wọ́n bí àwọn ilé ìtajà tó kù, àmọ́ àwọn kan ti fi ẹ̀sùn kàn wọ́n wípé ilé iṣẹ́ náà ń lo àwọn òṣìṣẹ́ rẹ̀ nílòkulò. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní bá ṣe ń gbogbo ẹ̀ gbogbo aláyé? Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.